Mo ti dé tipẹ́ bàbá mi. Wọ́n yọ ọ̀dà fún mi. Ẹni ọkọ̀ ọmọ ìwọ̀n gbé mi débẹ̀. Èmi gẹ́gẹ́ rí pé ipò tí mo bá yí ipò ńlá ni. Ipò ẹlẹgẹ́lẹ̀ wà. Ó gbówó dé. Bẹ́ẹ̀ni. Ọ̀yà. Gẹ́lẹ̀ yàn yìí. Ẹsẹ̀. Gẹ́gẹ́ nù. Sọ pé. Ó pè. Bàbá mi ó pè. Tó. Ẹ̀yin ọmọ owó ti wà lẹ̀ o. Saliu. Àwọn eruku wà ń tà. Gbogbo àwọn bọ́ìsì gan fẹ́ mọ́ lèmi gan mo tó paláṣẹ fún wọn gẹ́gẹ́ bí PA pé ó dá o ẹ mọ́ ìlọ o pé bàbá ò yanjú yín ta. Ní mo ní kí wọ́n mọ̀ lọ. Ń rí yín. Rárá o torí ǹjẹ́ mo fi ní kọ́ mọ̀ lọ ní pé ẹnu lé ẹnu ọkọ. Sọ ìyá wèrè. Kó yá yín jọ. Skeleton. Albarika. Tó. Ìfẹ́ mi. Girl, calm down now. Ìfẹ́ mi. Olówó orí mi, alẹ́ ẹlù mi, Saliu tèmi yẹ fún. Mo fẹ́ fún ọmọ ìlówó. Àwọn ọmọ mi, ṣùgbọ́n pé mo kún un wá. Inú ọmọ kò fún máa ṣe tún wọn lítà náà. Ṣé ń kọ̀ fún? Ṣé ìgbónú làwa ni? Ṣáwò lọ́wọ́ tá fẹ́ fi gbowó ni? Àbí náà. Wetin sup? Now wetin dey do una now? Mo kò ní kẹ́kọ̀ọ́ wá touch and go ni mẹ́yìn. Àmọ́ anyhow. Ká ṣayé wa now. But you have to calm down, babe. Ọkọ mi la ṣe sọ̀rọ̀ ń pẹ́. Wọ́n ṣàlò ni wọ́n. Ẹ mọ̀ ló ṣẹlẹ̀ àyà mi. Sórí ohun tó wà nílẹ̀ yìí. Tí ẹ fọwọ́ sí ní bàdì, mo jẹ́ kó mọ̀ pé mi ìyàwó ẹ̀. Ìwọ náà ló ní mí. Ọ̀rọ̀ sí ara rẹ̀. Jẹ́ kí n fún ọ lówó. Wo bí n bá ti fún ọ lówó tá a kẹ́ wọn tán. Bó bá dijọ́ mi ṣé báwọn ẹlòmíì lọ́wọ́ kò wá. Fára rẹ̀ balẹ̀ ìwọ ló ní mí. Gbogbo yín lẹ gbowó bí ẹ bá ti wá sí tán kí ẹ wá lọ rí ìbọn pátá o èèyàn kì í gbowó mi kó wá lóhùn sí nǹkan. Àmọ́ mi mo kọ́ mi wúlò ló yẹ kó ti bẹ̀rẹ̀ náà. Ààrẹ balẹ̀ ẹ̀ ń bí wọ́n lọ́ọ́ gbowó dání. Ẹ kú kàlẹ́ balẹ̀ mi ẹ ra mo wá rí yín ni o. Ṣé kì í ṣe inú ilé lájọ wà? Inú ilé náà la kú jọ wà. Mo ní àsìkò tó dáa láti wá rí yín náà dédé. Kò sóúnjẹ ńlé. Ṣé oúnjẹ tó wà nílé ṣé àti jẹ tán ni? Ẹni ló ní pé tẹ́ bá ti wálé lẹ́ni ẹ máa fún wa lówó oúnjẹ. Ó dà mo ti gbọ́. Màá fún yín 10,000. Dáàbò kí ló ha ọ lẹ́nu. Ṣé 10,000 naira tó ní? Àbí kí ni tó máa gbogbo eléyìí tó ń ṣe yìí? Ó tó. Díẹ̀ ní kò tó. Daddy. Wúrọ̀ ní Dàpọ̀. Ọmọ yín ń pè yín bàbá Dàpọ̀. Wọ́n lọ júwèé rẹ̀ fún mi pọ́ ọmọ mi ni. Dàpọ̀, èmi lórí. Daddy, mi ò rí níwà òkè báyìí náà. Ló ṣẹlẹ̀. Mo ní kí sọ pé mo padà sí school lọ́la. Wọ́n padà sí school lọ́la. Bẹ́ẹ̀ni. Ọlọ́run sọ lọ sọ̀bọ̀. Bẹ́ẹ̀ni sá. Ojú sí ìwé rẹ̀ o. Sọgbọ́n. Yes sir. Kọ̀sùn mọ́bìnrin kẹ́ni jà o. Yes sir. Bí ọ̀nà ọmọkùnrin bá wọn bá kàwé rẹ̀. Bàtàrí àdún kò ká. Bọ́ọ̀ bá kàwé rẹ̀. Bàtàrí àwọn ọ̀sẹ̀ rẹ̀ nílé. Ó tiẹ̀ ń gbìyànjú. Fórun sọ́kàn. Bẹ́ẹ̀ni torí ẹ̀ ó mọ̀wé gidi gan. Ọ̀sùn. Fórun sọ́kàn kan mọ́kàn. Ó dàbọ̀. Yes sir. Owó tí mo máa mú lọ sí school lọ́la jọ́dá ti sọ. Owó bò. Ayé owó yọ lọ́wọ́ mi. Ọ̀ lè rówó kankan lásìkò yìí. Sọgbọ́n. Ìwọ náà wá fẹ́ kan tó ọmọ sí. Bí jẹ́ pé ọmọ ta pọ́pọ́ọ̀fù. Àbí bọ́ǹsì. Ọmọ ló sanwó school ara. Ìwọ náà dàpọ̀ sí. Ọmọdé ni ọ́ ni. Sọmọdé ni ọ́ ni. Mọ́mí, ṣé kí mo ti sọ fún bí dájú ní fún mi already? Má bínú ọkọ mi. Ọmọ mi lọmọ yìí lóòótọ́. Ó ti ẹ̀mọ̀ wà mí dáadáa. Wẹ́rẹ́ jẹ́ kí ni náà kí ni ọmọ yín wo lọmọ yín? Ṣé wà tẹ̀wọ̀n sì ṣòdà lójú ọmọ kékeré? Kí ni mo ṣe? Kẹ́ fún mo lówó lọ sí sùkúl ẹ ní pé ẹ̀ lówó lọ́wọ́. Ayé rẹ̀ yọ ni. Ayé kí ni? Bàbá mi. Ẹ wọlé sùn. Mo tiẹ̀ fẹ́ kó wọ̀ mí lára díẹ̀. Ṣé ìwọ náà tún ni? Mi ò sùn.
àwọn kọ́kọ́ kan wá sí mi lórí ni. Bí kí a ní. Bàbá mi fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín. Bàbá mi kí ló tẹ̀ lọ sórí ilẹ̀ Agboluwo, ilẹ̀ bàbá yín, tó fi jẹ́ pé àbúrò yín nìkan ni wọ́n ń talẹ̀, ṣẹ́yìn ò lẹ́tọ̀ọ́ sí i. Kí ló rò débi ọ̀rọ̀ ilẹ̀ Agboluwo? Já mi ń bẹ̀ o, kò sọ̀rọ̀ ń bẹ̀ o, kò lè rí ẹ̀ pátápátá. Bàbá mi mo mọ nǹkan tí ń sọ, àbúrò yín mo máa ń gbọ́rò yín wọn táwọn èèyàn bá ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí mi lè sọ jáde pé ó yá àbúrò bàbá mi ni o. Mo kàn rí báwọn náà ṣe ń talẹ̀ ṣáà náà ò lè máa wọ́n ń ta méjì táwọn máa tẹ ọkàn káwọn náà kan tiẹ̀ lè máa ẹ mọ̀. Àní ò lè ta ẹja mi lórí ẹ fílẹ̀ dákun. Ẹjẹ́ àwà bá ṣe rọra wà yìí o. Kẹ́ dàgbà kẹ́ dògbó kẹ́ níláárí kẹ́ jẹ́ nǹkan òun ló kù mí kú o. Bàbá mi ẹ stop ṣe bẹ́ẹ̀ náà ṣé ẹ rí i pé à ń jẹ wá ni àní káwọn náà tẹ̀lé máa rọ́wọ́ tì bẹ́ẹ̀ nù. Ó dàbí ká ní ọ̀fẹ́ mu léré ikú tí ọba pani tó bá sì ní fìlà lẹ́yìn téèyàn bá dúpẹ́ tán kéèyàn sì kọ́ mẹ́sẹ̀ kó fira ìpamọ́ ni ẹ̀ ọgbọ́ dákun o já máa rajà yé wa ní wà ń tútù ká rọra máa ṣe bá a ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin ò jẹ́ èèyàn ẹ jẹ́ nǹkan o ẹ dákun o. Ẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn o àwọn ṣe máa gbádùn tá a máa jìyà kó. Wo ọ̀dà ìkàlọ̀ ọ̀fẹ́ mu ní kéke bọ́rọ̀ ọ̀bá tọrọ àìfi tàn balẹ̀ ó dàbí ká ní àkókò ti tó ọmọ ìtàn ẹsẹ̀ yìí. ẹran tí Ṣàngó bá pa àpagbé ẹran tí Ṣàngó bá pa àpagbé ẹran tí Ṣàngó bá pa àpagbé. ẹ sì rí píkì Saliu. Ó ti lùkùn àkútẹ́ ti mẹ́ràn. àmúyẹ ni. Ẹ̀gbọ́n mi Àbúrò mi. ebi mo wí fún yín pé kẹ́ ẹ mọ̀ wá sórí ilẹ̀ yìí mọ́ mo ní kẹ́ ẹ jókòó nílé ń tẹ̀mí bá rí tọrọ ní kọ́bọ̀ ni èmi ò mọ̀ ọ́ mú wá fún yín. Saliu sórí rẹ pé sá. Orí mi pé. Èmi ni Kemi ọmọ orí ilẹ̀ wo ni kí n mọ̀ wá mọ́. Àlórí mi pé bí alájọsọ olú. Orí rẹ ò pé torí rẹ bá pé ni ò ní mọ sọ fún èmi pé Kemi ọmọ wà ilẹ̀ tí mo débẹ̀ tó ti mú gbogbo ẹ̀ tó ti tà. Títà ni ilẹ̀ ẹ̀gbọ́n mi bílẹ̀ bàbá mi ni. Ilẹ̀ kì í wá sí ilẹ̀ bàbá tiẹ̀ nìkan ṣé bàbá wa nìkan kọ́ ló ní ó tún ní mọ̀lẹ́bí èyí afúyà àríkẹ́ ó ti tọ́lá lẹ́gbẹ̀ẹ́ àkìtàn lọ́hùn ó ti mú ó tún ti tà wọ́n ti ń kọ́lé lọ́nbẹ̀. Ọdún mẹ́rin lọ fẹ́ sọ gbogbo eléyìí lọ fẹ́ sọ gbogbo eléyìí dà ọ̀ à ń sọ fẹ́mi pé ìwọ òbúlẹ̀ fẹ́mi wọ́n ní èrìgì báyìí òun la mọ̀ ká tó mi eyín ọ̀kan báyìí la mọ̀ ká tó mà kòkòrò iwájú báyìí lọ ṣáájú nípa kọ́ tẹ̀lé èmi lẹ́gbọ́n rẹ̀ mo jù ọ́ lọ èmi lọ́yẹ́ Kẹ́mi ọmọ kí n mọ yún nǹkan lé ọ lọ́wọ́ kó jókòó lé kí n mọ fún ọ ní nǹkan wọ́n ń lálẹ́ fẹ́mi ó ti yé mi ìjọba ní ọba wa dá sí i bí n bá sì lè fẹsẹ̀ mi méjèèjì yìí rìn dé wọ́n rojọ́ rẹ̀ ká. bàbá mi gbẹ́sẹ̀ o bàbá mi gbẹ́sẹ̀ o. Olúwa mi gbé bọ́ọ̀dì. Rí ilẹ̀ ọ̀hún wọn láti gbà náà ni. Bàbá mi bọ́lẹ̀ ń bẹ̀ ó lè jẹ́ pé kò ń ṣe títí bọ̀dá Saliu àbí kí lórúkọ gan ló fa ẹsẹ̀ yìí ó kàn lè wá normal thing ni understand. Òun ni o Saliu ni mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí jogbo bí oró ògbójúlógún tó máa jẹ́ nǹkó ojúmọ́ kan ògùn kan olúbúlúbú ojú ọlọ eégún náà tó Saliu ni wọ́n ń pè bẹ́ẹ̀ èmi sì ń sọ̀rọ̀ fún ọ ó tiẹ̀ wá gbà mí gbọ́ rárá. Bàbá mi jogbo bí oró tẹ̀sán tó ń sìn tó bá lóró bí ejò oró á sì ju tejò lọ ẹ kúrò lórí ẹ àwọn ṣé. Àkànkẹ́ kọ́mọ lọ jẹun tí mò ń rò ṣàánú mi dákun torí Ọlọ́run má jẹun fojú sunkún ọmọ yín gbọ́dọ̀ fojú sunkún kankan nu yín gbọ́dọ̀ rí àìsàn kankan pẹ̀lú yín dákun. Èmi ò bá ń fa ẹni tìkan tí ì sọ ni pé àníkà lè máa rọ́ tìbọ ẹnu. Mo dẹ̀ ń rí property bàbá mi báyìí tó yẹ ká máa bùtà ẹ̀ mọ̀ ká náà tiẹ̀ máa mọ́ lọ sẹ́nu. Ẹ mọ́kàn kú òun bẹ́ẹ̀ o tiẹ̀ ò ní àní fojú sunkún ara wa ẹjẹ́ máa kó pa ká máa fomi ló bá ṣe ń bá lọ yìí orí yẹ́ ẹ ní mò ń jẹ yẹ́ dákun ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. ọ̀tọ̀ nìkan tó ń bí ọ̀tọ̀ nìkan tẹ̀ ń sọ náà wọ́n ní ta ló fún yín permission lè máa ṣiṣẹ́ lórí ilẹ̀ yìí ta ló talẹ̀ fún yín ta fẹ́ ra lè ní àgbègbè yìí ẹnìkan tó talẹ̀ fún yín lélẹ̀. màmá títí wa ọ̀gá àti wa. basket. Saliu ni mo mọ̀ Saliu ló talẹ̀ fún mi mo sì ti gba rìsíìtì. Saliu àbí sálọ ó ti sálọ tipẹ́ ó wà lọ́nà abúlé wọn. Saliu àbí kìlà
òun lè ti gbọ́ ẹ̀. ọlẹ́ ọ̀sẹ̀. Apẹ̀rẹ̀ jọ̀gbọ̀n ló wà ń bẹ̀ ẹ̀ sìn. ajé. bàbá ẹ má dáhùn eléyìí lóhùn ẹ má lọ ṣe owó yín lófò o Saliu nìkan làwa mọ̀. jàtọ̀ ògùn fẹ́ pa ẹ́ ṣá. àsáwọ̀nà. ọ̀nà fẹ́ pàtì ẹ jẹ́ ṣá. àbúlórí burúkú lélẹ̀. ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. tó ti rí ìsìn. pa ẹ o introduction mi nìyẹn. bàbá tí wọ́n bá bí í léèrè pé ta ló wà bẹ́ẹ̀ sìn ẹ máa jẹ́ kó mọ̀ wípé apẹ̀rẹ̀ jọ̀gbọ̀n tí kì í gbọ̀n. ọmọ ìjẹ. apẹ̀rẹ̀ wàhálà tí ò ṣe wọn ẹ̀. ọmọ ìjẹ. aṣọ̀rọ̀ gbámú bíi iná electric. tí ó bá di live wire mú á dára ẹ̀ lẹ́bi. finally. ẹ̀yin tèmi ẹ kà máa ká wa. ẹ dàbọ̀ kí ni ohun tó sọ bóyá kò wí lẹ́ẹ̀kan sí. àlàyé báwọn tèmi ṣe sọ nìyẹn sẹ wọn lọmọlẹ kan lọ sọlẹ táwọn àti tà olóhùn fẹẹ tún ta wọn lọ ní kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ pé kí la fẹ́ ṣe wọn ló ń bẹ ní bọdì pò ó kàn tún lẹ́tà lọ ní iṣẹ́ Ọlọ́run ọba ń gbọ́. kí wọ́n porúkọ rẹ̀. Alápẹ̀rẹ̀. ó pera rẹ̀ lápẹ̀rẹ̀ jọ̀gbọ̀n. Apẹ̀rẹ̀ jọ̀gbọ̀n. ṣé èsì bá mi sẹ́nu ọmọ ẹ̀gbọ́n mi. bá mi sẹ́ni ó jẹ́ tọ́rọ ni wọ́n ń pè ní Apẹ̀rẹ̀ jọ̀gbọ̀n. ẹ dákun tó fẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ ni. ó súnmọ́. aago mi dà sọ pé mo ní nọ́mbà rẹ̀. ó fẹ́ tó fúlà ló máa jẹ́. ó ti gbé kú mu. ó léèyàn kúrò lórí ilẹ̀ tèmi ta. àlàyé wọn lóun máa túnlẹ̀ yẹn tà fẹ́ ní bọ́dì oníkòsí kankan tó máa ṣẹlẹ̀ wọn ló rékì tán ni o. lórí ilẹ̀ bàbá mi. bó o ní bá mi ṣe sọ wá. hello. àbúrò bàbá rẹ ní sọ̀rọ̀ Saliu. kí lẹ fẹ́. èmi ní kí ló ṣẹlẹ̀ kí mo fẹ́. ọmọ tí ń láyà. ó dáa náà wọ́n wí nǹkan kan fún mi àmọ́ mo ní irọ́ ni wọ́n pa mọ́. wọ́n ní o lọ sórí ilẹ̀ mi. ó lọ́ọ̀rẹ́ lé àwọn èèyàn kúrò lórí ilẹ̀ mi. ó ní kí wọ́n mọ̀ sí sẹ́ńbẹ̀ bọ̀. ilẹ̀ yín àbílẹ̀ wa. kò ní dáa fún ọ kò ní dáa fún bàbá rẹ. ohun tó wí ẹnu bàbá rẹ ò gbà. sọ̀pọ̀nà ni ó pa ọ́. gbogbo nǹkan tẹ́ sọ yẹn mo dá padà fún yín. ó dá padà fún mi. ọmọ ìwọ̀n bẹ́ẹ̀ ṣòfò ikú rẹ̀ ò fòrè dákùsà ó ti gbàgbé ní tó ń bá sọ̀rọ̀ ni. ẹ máa ṣeré ẹ wo gbogbo rọ̀bọ̀ ríbi tẹ́ ẹ̀ ń sọ ẹ̀ kò rán èmi o. ó fọjọ́ ọlọ́jọ́ lọ. bàbá rẹ̀ ó fojú sunkún rẹ̀ bí mo sọ bẹ́ẹ̀ fún ọ. èmi ọmọ ojúmọ́ kan oògùn kan ojúmọ́ kan ewé kan ó fọjọ́ ọlọ́jọ́ lọ ni mo ṣe ń bọ̀ sọ̀rọ̀ yìí. èmi ló ń bá sọ̀rọ̀ báyìí. ọ̀gá ẹ bá pẹ̀kẹ́ kó lórí fún mi jọ. wá ológìnì ti tàjò dé o èkúté ilé yín kó para mọ́. sẹ́mi wá lẹ́kùtì. ẹ ṣáà ti mọ̀ Apẹ̀rẹ̀ jọ̀gbọ̀n ló wà ń bẹ̀ ń sìn. ogun o Ṣàngó olórí ẹ kó pariwo ilé ìmàkú. ọmọ yìí wọn sunkún torí rẹ̀ ọjà àgọ mọ́ mi létí. ẹyọ ìbílẹ̀ ìbòye jágo yẹn o okùn ẹ̀mí ẹ̀ máa já tẹ̀lé ni. bàbá mi o bàbá mi o. ó tó. ṣe lórí burúkú ní aláyé ń para ìwọ̀n pariwo. òfòrè ta ni ó rà. bàbá mi kí bó ṣe bàbá mi kí bó ṣe. báwa wá o. tẹ́lẹ̀ bá wa ìyá ayé máa bá wọn lọ. lẹ́mi Apẹ̀rẹ̀ jọ̀gbọ̀n tí ó kì í gbọ̀n ọmọ orí ti ẹ̀yà mi. Apẹ̀rẹ̀ wàhálà tí ò ṣe ń wá yìí. ọmọ orí ti ẹ̀. ọmọ bọ̀ ẹ̀ kó máa bọ̀ wá. ṣàǹkẹ́ ni ìyàwó ẹ̀ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ tó ní ìyá yìí. ìyá yóò lè tọ́ kú lọ. wọ́n ní kó máa ṣe kọ́ndé kọ́ndé erùgbàlẹ̀ ẹgbẹ́ kọ́ndé erùgbàlẹ̀ ǹdẹ́ ǹdẹ́ kọ́ndé erùgbàlẹ̀. káàbọ̀. ìdárayá báyìí ti kàn kó 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 àrò tá a lè pẹ̀lẹ́. bó ṣe bá ranjúmọ́ kó ranjúmọ́ bàjẹ́ bá sì ranjúmọ́ kó ranjúmọ́. lọ́rin o ṣàánú mi o ṣàánú mi o
Ó ìwọ. Ṣàánú mi o. Ọ̀pọ̀ tí fún bàbá mi kan gbádùn. Bàbá mi, enjoy ara yín. Ọkàn mi ò balẹ̀ o. Ọkàn mi ò balẹ̀ o. Ọkàn mi ò balẹ̀ o. Akànkẹ́. Asálélé, 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 àpèlélé, àpèlélé, àpèlélé. Asálélé lórúkọ tá a pè fá. Àpèlélé lórúkọ tá a pòdù. Òdàmọ́ ní kiri wà lórúkọ tá a pè sọ̀dàrà. Ògbọ́nra jìkìfẹ́ lòmíràn jẹ́rù lórúkọ tá a pè yín ìyá mi. Ó yá ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ni mo pè. Àsàsínú afẹ́fẹ́ o. Àsàsínú afẹ́fẹ́ o. Àsàsínú afẹ́fẹ́ o. Ó yá mo fẹ́ rán ọ lọ sọ́dọ̀ bá mi ṣe ọmọ sọ́ọ́líbù. Ẹ lọ rèé bá mi pa bá ti pajá fògùn. Ẹ pa bí ẹ ṣe polúgbọ́n. Bá mi pa bí ẹ ṣe pa rẹ̀ sà. Ó yá iṣẹ́ tá a bá ti rọ́kọ̀ kì í pakọ̀. Kásà. Lọ sí rí nu. Tẹ́lẹ̀ sílùú rẹ̀ mọ́. Lémi tó jẹ́ pé ọmọ tí mo bí inú ara mi. Bó bá bá mi jùlẹ̀, n ó pa á. Àyágbántakàlà, àyágbántakàlà, àyágbántaìrá. Bá a bá tọ́tílẹ̀ àdókún, bá a bá tòkùrọ̀ sílẹ̀ àdọ̀sà, ọ̀sà kan bọ́sà bá di méjì. Ayé ló fi lọ ọmọ ojú mi. Má jẹun fojú sunkún ọmọ. Ìwọ. Ajímọ́rísọ́ là pé wọ àṣàsí. Àṣàsí tí wọ́n rán sí ọmọ mi èmi ni ó jíṣẹ́ fún. Torí idà tí mò ń wọ̀ yìí kò lè wọ àkọ̀ láì mú ẹ̀jẹ̀. Ṣé ló bomi wá ni? Mo ti sọ fún ọ pé o bá lọ bá Saliu. Kí ló fi kọ́ sọ́ọ̀lì pẹ̀lú kò tó ṣe ní bàbá mi? Bàbá mi! Bàbá mi! Òde ní ọ̀há. Ó dèjì ọ̀há. Ó mọ̀ tí ń dẹ̀ta ọ̀há. Lémi Saliu ọmọ sọnù. Ọmọ bá mi sí ìmọ̀ tí ń kọjá ohun tí mo lérò. Irú mi sí irú làwà pé mọ̀gbọ́n ni. Àbó ògùn. Tó ẹ̀yin tó láyé. Àsàsínú afẹ́fẹ́ ìbà. Àsàsínú afẹ́fẹ́ ìbà. Àsàsínú afẹ́fẹ́ ìbà. Olùsọ̀ngírò. 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 Olùsọ̀ngírò ìbà. Olùsọ̀ngírò ìbà. Olùsọ̀ngírò ìbà. Olùfipátẹ́. 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 Olùfipátẹ́ ìbà. Olùfipátẹ́ ìbà. Olùfipátẹ́ ìbà. Ìbà gírogíro. Ìbà gírogíro. Ìbà òdìmọ̀dìmọ̀. Tó èyí tó láyé mo tún dé o. Bá mi sí ọmọ Sọ́líbù o. Bá mi sí ọmọ Sọ́líbù o. Irú kò lọ bá mi rú wá. Irú kò lọ bá mi rú wá. Irú kò lọ bá mi rú wá. Àtẹ́wọ́gbà ní ti gbàgbà. Àtẹ́wọ́gbà ní ti gbàgbà. Àtẹ́wọ́gbà ní ti gbàgbà. Bíná bá jólóko mọ̀jàlá ó délé ròyìn. Bíná bá jólóko mọ̀jàlá délé ròyìn. Bíná bá jólóko mọ̀jàlá délé ròyìn. Ọṣẹ ló ní kó ṣẹ mọ́ ọ lára. Kọ̀ǹkọ̀n ló ní kó kàn ọ́ lára. Bá mi ṣe ọmọ Sọ́líbù o. Bá mi ṣe ọmọ Sọ́líbù o. Mo pè ọ́ lónìí mo pè ọ́ fún kú. Mo pè ọ́ lónìí mo pè ọ́ fárùn. Bá mi ṣe ọmọ Sọ́líbù o. Bá mi ṣe ọmọ Sọ́líbù o. Bá mi ṣe ọmọ Sọ́líbù o. Oríire ò mú gbàbọdé. Ìṣẹ̀dá rẹ̀ ò gbàbọdé. Àti wáyé rẹ̀ ò gbàbọdé. Ǹjẹ́ pamọ́ yìí ti dínrín.
ìjọpọ̀ ti dínà. ọmọdé bá wa gbọ́gbọ́n kankan ìyá rẹ̀ náà ò gbọ́gbọ́n sísìn. òkú nìkan kúrò. Wèrè atata lẹ́rọ̀. Wèrè. Àlàní Ọ̀sàmù. Àwọn yẹn ọmọ yìí pé. Lọ́fà. Ṣé èyí ti sọ fún ìyá yín pé mo fẹ́ máa rí yín bí? Ẹ́ o sọ fún yín pé mi máa rí yín lórí ilẹ̀ yìí mọ́. Ní Fadala tiwa, àwọn Fadala. Aṣọ lórí burúkú ni ẹ ní. Àlàní aníkọ̀jọ́ kókó fàwọn ilé ilẹ̀ búrẹ́dì wà. Kí ló ṣẹlẹ̀? Olórí burúkú yẹn gangan ni. Ìwọ. Ṣé mi ti sọ fún ìyá yín wípé mo fẹ́ máa rí yín lórí ilẹ̀ yìí mọ́? Azao. Ṣáwánú Karo White ni kí ló ṣẹlẹ̀? Wà Àlàní aníkọ̀jọ́ kó kí ló ṣẹlẹ̀? Azao fáwọn ọ̀ràn kírun ẹ̀ nìyẹn. Pọ̀ máma ẹ̀ fi wọn lẹ̀ ṣẹ́rẹ́ lórí burúkú yìí. Èmi ti mark face ẹ̀. Azao, ṣé mo gbé ìyá ilé olóṣó mo sanwó ni? Irú ọ̀ lè gbé ya mi lólóṣọ́ mọ́. Ìyá pẹ̀lú ibùkún ni ẹ ìfọ́ tí máa sọ ẹ́ dàgbọ́ alẹ́. Àlàní tó kó fílẹ̀ tó kó bára. Ẹwà ẹ súnmọ́ àjùkú rẹ̀ yẹn. Ọmọ tó kó sínú àbúrò burúkú lẹ́nu. Mama afa. Ṣé máa gba ẹtí ẹ kí lè bá wa kó? Ìyá ẹ jẹ́ ọ̀dà àpò. Kí ló bù? Ṣọ́ọ́rì kò ṣẹ́rí. Ṣọ́ọ́rì kò sí payọ́. Kí ló ti ṣe wẹ̀rẹ̀ tẹ̀? Kí ló dé tó jà? Kí ló dé tó jà? Ọmọ lẹ́dọ̀. Kí ló ń ṣẹlẹ̀? Ìkọ́gùn ṣẹlẹ̀ ìburúkú ni àní. Ìkọ́gùn. Sọ́ọ́rì wọn lórí burúkú nìyí. Táàkọ̀ wá títí wá jẹ́jẹ́ tiwa táwọn ṣe máa títí wá. Ààyè ìbá máa jẹ́ ìyá. Máa pẹ́ Saliu. Máa pọ́kọ̀ ìyá yìí. Ìyá yìí ti pọ́kùn. Ẹ ti pọ́kùn ẹ máa rí wàhálà. Ikú máa pa mẹ́rin nínú yìí. Àlàyé ò ti padà ní sórí ilẹ̀. Jẹ́jẹ́ ìrìnàjò kó èmi àtàlà nínú àbára wa tán. Ó lè wà káwọn ọmọ mi ó ti padà ní o. Àwọn ọmọ pẹ̀rẹ̀ ló kó sóńdà wọlé. Àlọ́. Ọmọ fi wá pọ̀ kí ni kò gbọ́dọ̀ pàfọ́ọ̀mù bẹ́ẹ̀ ni orí kò yé mi kí ni kò tó lọ ṣe bẹ́ẹ̀ náà. Okay, where you go good day like this? Nígbà tó wà gangan náà ó jágbe mẹ́lẹ̀ tó wá fẹ́ bẹ́ẹ̀ mama this thing don dey be like set up o e don dey be like set up o. Àwọn the guy don japa náà olórí burúkú ẹ̀ ti japa ẹ wá ẹjọ báwo ni kọgún ṣe mú àdàkúrò láàrin wa tá a dẹ mọ ṣe bá pẹ̀lẹ́ ti pàṣẹ pé kẹ́ni bọ̀dù má má dàda ni àfi sànjá wọ́n ti yàgùn náà. Ọmọ if I see come if I see am ice water ẹ tútù ṣé kí n já yín on a fable level la for now. febe eti. bẹ́ẹ̀ ni kó lórí dorí ẹ̀ mú. wà á sórí ẹ pé nǹkan tí bá ní kó ṣe òun ni kó ṣe bí mo ṣe ń sọ fún ẹ yẹn lọ sábẹ́ pílò bàbá mi kó lọ kó owó tó wà ń bẹ kó máa lọ sọ́dọ̀ girama tí anybody bá béèrè mi tí bá ti pè é má sọ pé ibi báyìí ni mo wà o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ òun ni kó ṣe. èyí tí ẹ sọ fún mi bí tẹ̀ ń lò dínkù gbé báàgì ẹ̀kọ́ sáré lọ. ó sọ pé orí ẹ ò pé mo ní o ní láti máa sharp nǹkan tí mo sọ fún ẹ ni kó ṣe tó bá dẹ̀ wù ẹ́ kó dúró lé. ṣé tí wàá lọ ni. ó dúró. tó nǹkan kékeré kan wà fún yín ẹ̀kọ́ bá ń fi ilé ẹ̀kọ́ bá mi manage. ọ̀dà ṣe wá rí fún ìtẹ́ tó wá ṣe ṣe bí full plot nílẹ̀ yín àbí. bẹ́ẹ̀ ni full plot. pieces kan bẹ́lẹ́gbẹ̀ẹ́ yín lọ́wọ́ ọ̀tún báyìí ẹsẹ̀ fẹ́ǹsì ẹ lò mọ́tò lọ yín owó kékeré péré lẹ́ fún mi 6 million ó tán kò jù bẹ́ẹ̀ lọ. sọ̀rọ̀ àwọn nǹkan tó wá ṣẹlẹ̀ lọ́wọ́ ara tèmi máa há ti 4 million. wọ́n bàbá mi o ọmọkùnrin Ondo ọmọkùnrin ọjọ́ ìpín
Wọ́n fún yín lóògùn kẹ́ tó lọ. Ẹ sì ń 10 million. Àbẹ̀ olùṣà. Wọ́n ti ẹ̀dá bá wọn. Ó dá bá wọn. Ọlọ́pàá. Ẹ ti mú àbí? Ẹ mọ̀ mú lọ o. Ẹ̀wọ̀n ni ó kù sí o. Ìkan náà wọn ọmọ mi ló pa. Ṣé ẹ wá rọ́mọ tó pa ìyá rẹ̀ ṣe láàárọ̀ yìí ni? Òkú di méjì lọ́rùn rẹ̀. Ẹ̀wọ̀n lọ́ọ́ kù síṣẹ́ Apere. Mbẹ́mi mo wí bẹ́ẹ̀ fún ọ. Wọ́n jọ mọ̀ pé omi látẹ̀ ká tó tẹ̀yàn rìn. Ẹ̀wọ̀n lọ́ọ́ kù sí. Ó sọ fún àbí ìsọ fún ọ. Ege ọ̀gbẹ́ni bóyá èmi ni máa ṣẹ̀wọ̀n bóyá ẹ̀yin lẹ máa ṣẹ̀wọ̀n Mr. Saliu kí ni mo tiẹ̀ ń sọ Saliu yàrá ló máa ṣẹ̀wọ̀n àmọ́ mẹ́ni tó máa ṣẹ̀wọ̀n láàrin àmì èjì èmi Apere jọ̀gbọ̀n máa bá tiẹ̀ jẹ́ ṣá. Ọlọ́pàá ṣiṣẹ́ ọwọ́ yín. Mr. Saliu àbí kí ni wọ́n ti ń pè yín. Saliu náà lórúkọ mi Saliu ọmọ sọ mi sẹ́lẹ̀ mú sí. You are under arrest. Ẹ wá ọ̀gá ọlọ́pàá kí ló ṣe yìí ṣojú òṣànà fún yín ni ó kí ẹ mọ ọ̀gá tán bàbá àwọn ọmọ líle gbalẹ̀ talẹ̀. Ẹ̀sán bá ní kí quiet so wọ́n bá ṣe ń bí yà rí I swear máa fọ ẹsẹ̀ ń sì lójú ẹ̀ wá ń pa àṣírí ń bí. Ẹ wo bí aláyé ẹ máa yìnbọn o. Ọ̀rọ̀ rẹ̀ balẹ̀ náà ìjọba ni wọ́n. So ẹ move it. Sorry wọ. Baby! Oh, baby! Yes, I'm there. Baby. Yes, mo ti wà there. Oh, rí mi ní. Mímí wọn, baby. Mo lọ súpìs báyìí. Move it. Mo wà ń bí báyìí gbọ̀ngbọ̀n. Mo rí ẹ̀. Now move! Ayé àkàmọ́ra. Okay. Àjọ náà ni aláì. Máa jọ wọ́n bàbá mi dáadáa. Wọ́n bàbá mi máa jọ àrẹ. Hey, get out! Are you crazy? Súpìs mo. Máa kọ́ ẹlẹ́sìn àti ọ̀tọ̀ ọ̀mẹ̀tì, ó yà wẹ̀rẹ̀ ni. Aláì mo bá yín jà mo gẹ́gẹ́ tó ṣe eré ni. Aláì tuntun lé mú ni aláì. Okay, baby. Olùṣèlú burúkú bí ọmọdé kẹsàn wá gbé wèrè fún ni wọ́n wá kẹ́ wọn mérò. Ọmọ ẹ̀rẹ́ jọ. Ẹ ṣe gan-an no ẹ lóyà ó dẹ̀ mọ́ lórí. Apere, you be person now. Èèyàn ni wọ́n náà o. Mo gbé fún ẹ 100. Mama, we no suppose dey fall now. Na so. You know say we no be Judas. We no be ever betray you lie. Our pẹ̀lú 100. We dey with you. Kan tí mo ṣe pé yín gangan ni pé ọ̀rọ̀ lórí ilẹ̀ ọjọ́ láti bá wa dá sí. Ìjọba dẹ̀ ti pín bó ṣe ẹ̀kọ́ pín. Ìwọ irú kí ló pín yẹn wọ́n ṣe máa pín náà kò make sense. Why ìjọba dey do like that? Àwọn bàbá yẹn àtàwọn ọmọ ẹ̀ wọ́n ti ta gbogbo lẹ̀ yẹn kí ló kí Ọlọ́run kí ló ń pín. Ẹ̀yin tèmi ètùtù ìjọba pín dáadáa bóyá wà 3 plots lọ́kọ̀ fún ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ gbogbo ètò kù pátápátá èmi àtàbúrò mi. Wọ́n pín dáadáa ń gbà yẹn o ìjọba ti pín dáadáa wọ́n ṣe nọ́mà Ọlọ́run. Wọ́n wá ṣẹlẹ̀ ní pé máa fẹ́ méjì ní 2 plot of land. You say? A plot! Wọ́n ti padà commercial. Òun ni kẹ́yìn fi ṣe tó bá wú yìnyín ẹ lè kọ́lé síbẹ̀ ẹ lè ta kan àbí kẹta méjì kẹ́ fi wá nǹkan ṣe tó bá wú yìnyín. Ọlọ́run ó ti pọ̀ jù. Bẹ́ẹ̀ tí wọ́n á fẹ́ bá yẹn fi lè lélẹ̀. Ó tún yọ owó. Ó tún yọ owó. Ó dára sí ẹ̀ máàmá. Kìnì kún síbẹ̀ àwọn yé. Apere jọgbọ́n. Ìjọ burúkú. Ọ̀bí wọn dà, wọn lè gbé gẹ̀ẹ́sì. Wọ́n á gbé gẹ̀ẹ́sì gbé wọn. Lápá. Ọlọ́run. Ẹ̀yin tí ọkọ̀ tọ́jú owó mi náà. Ó jẹ́ kí n tún wá já yín tán. Nísìnyìí orúkọ tuntun ti wà. Ẹ mọ̀ ó ti wà á sìn. Mo já Apere jọgbọ́n mọ́ o. Apere dọ́là. Apere dọ́là. Apere múmúni kò pọ̀ létí yẹ àbí Apere jọgbọ́n ló wà ń bẹ̀ kábíyá ń kalọ́ máa fi ká ìtì.